káàbọ̀. Wọ́n ní àràbà túnra mú odò tí ń gbé arìnrìn lọ báyìí o, pẹ̀lú bí àwọn ajínigbé ikọ̀ Boko Haram kan bí wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí adájọ́ àgbà nílẹ̀ yìí, ìyún adájọ́ Haruna Mishelia tí wọ́n jí gbé báyìí. Adájọ́ àgbà Haruna Mishelia ó ní ìròyìn sọ di mímọ̀ wípé ó ń kọjá lọ ní òpópónà Biu sí Maiduguri, ìyẹn ní ọjọ́ ajé Monday tí ń ṣe ọjọ́ 24 oṣù kẹfà ọdún tá a wà yìí ní ìpínlẹ̀ Borno, pẹ̀lú bí àlàyé ṣe lọ wípé àwọn ajínigbé ọ̀hún ni wọ́n ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù sí adájọ́ àgbà náà lójú òpópónà. Òun, ìyàwó àti ọmọ tó fi mọ́ ẹ̀ṣọ́ aláàbò tí ń dáàbò bò ó ní àwọn ajínigbé náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n wa ọkọ̀ wọn wọ inú igbó Sambisa. Lásìkò tí wọ́n bá àwọn oníròyìn sọ̀rọ̀ pẹ̀lú àwọn tí ọ̀rọ̀ ṣe ojú wọn náà, wọ́n sọ di mímọ̀ wípé ọkọ̀ adájọ́ àgbà ọ̀hún tó kún fún àwọn mọ̀lẹ́bí rẹ̀ ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ dá dúró tí ẹni tó wa ọkọ̀ náà sì dọ́gbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti yẹ àwọn ajínigbé náà sílẹ̀, ṣùgbọ́n tán ni kó tó tún dé iwájú ó tún ti kó àwọn míì lọ́nà tí kò sì sí ọ̀nà àbáyọ àfi kí wọ́n jọ̀wọ́ ara wọn sílẹ̀. Wàyí o, adájọ́ àgbà Haruna Mishelia ó ní wọ́n ti jí gbé báyìí pẹ̀lú àwọn mọ̀lẹ́bí rẹ̀, ìyàwó, ọmọ àti awakọ̀ tó fi mọ́ ẹ̀ṣọ́ aláàbò tó wà pẹ̀lú wọn, tí wọ́n sì ti jí wọn gbé wọ inú igbó Sambisa ní ìpínlẹ̀ Borno báyìí. Ìṣẹ̀ṣe mà ti ṣe bẹ́ẹ̀ di àṣìṣe báyìí o láàrin àwọn egúngún méjì kan tí ìjà ti bẹ́ sílẹ̀ tó sì já sí wípé ẹ̀mí ènìyàn kan bá lọ. Ọ̀pọ̀lọpọ̀ ilé ni wọ́n dáná sun tí wọ́n sì bà ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ní ìlú tí wọ́n pè ní Ìkòyí àti ìlú kan tó ń jẹ́ Àpòmù tí ń ṣe ìjọba ìbílẹ̀ Ìṣọ̀kan, ó ní ìjà náà ni ó ti wáyé látẹnu ẹni tó jẹ́ ẹni tí ọ̀rọ̀ sọ ojú rẹ̀ náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Ahmed Abidoye. Ó sọ di mímọ̀ wípé nílùú Ìkòyí àti Àpòmù ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀. Ó ní egúngún kan èyí tí àfihàn rẹ̀ àti ìwádìí rẹ̀ ṣe wípé ó jẹ́ ọ̀kan lára àwọn egúngún Oòduà People Congress OPC ti ìlú Ìkòyí ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ó ní òun àti egúngún tó jáde nílùú Àpòmù ni wọ́n jọ ní èdè àìyedè láàrin ara wọn. Ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ pé àwọn egúngún méjèèjì ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní wọ́de bẹ̀rẹ̀ láti ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ títí di ọjọ́ àìkú Sunday, tó sì já sí wípé èdè àìyedè tó ṣẹlẹ̀ yìí ni òun kò lè sọ ohun tó fa ìdí rẹ̀, ṣùgbọ́n ìjà tí ó bẹ́ sílẹ̀ yìí òun ló ṣokùnfà ìkọlù tí arákùnrin kan fi gbẹ̀mí mì. Ẹni tí ọ̀rọ̀ náà tún ṣojú rẹ̀ tí orúkọ tiẹ̀ ń jẹ́ Aminatu, òun náà sọ di mímọ̀ fún àwọn oníròyìn wípé lásìkò tí ìjà náà bẹ̀rẹ̀ láàrin àwọn egúngún méjèèjì ọ̀hún, níṣe ni wọ́n ń dáná sunlé, ṣọ́ọ̀bù àti ọ̀pọ̀lọpọ̀ dúkìá tí wọ́n sì bàjẹ́. Ó ní ọpẹ́lọpẹ́ àjọ civil defence àwọn ni wọ́n dá sí ìjà náà tí wọ́n sì tún fi pẹ̀tù sí aáwọ̀ àárín àwọn méjèèjì. Ẹni tó jẹ́ alukoro àjọ civil defence ọ̀hún, ìyún Kẹ́hìndé Adélékè, ó sọ di mímọ̀ wípé lóòótọ́ àti lódodo ni ìjà náà ni ó wáyé tí ó sì gbẹ̀mí ènìyàn kan, ọ̀pọ̀lọpọ̀ dúkìá ni ó sì tún bàjẹ́ pẹ̀lú. Ó ní gbogbo akitiyan àwọn láti tètè pẹ̀tù sí aáwọ̀ náà ó ní ó já sí pàbó kó tó di wípé agbára ó padà ká àwọn oníṣẹ̀ṣe méjèèjì ọ̀hún. Ó wá rọ gbogbo àwọn oníṣẹ̀ṣe káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ihun tí wọ́n ń ṣe tí wọ́n pè ní ìṣẹ̀ṣe ọ̀hún kí wọ́n ṣọ́ra kó má di àṣìṣe fún wọn
látàrí wípé ẹ̀mí àti dúkìá wọn ni ó ṣe pàtàkì tó sì jẹ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lógún ká má fi ẹ̀mí ara wọn ṣòfò lórí èdè àìyedè èyí tó wù kó lè máa wáyé láàrin àwọn oníṣẹ̀ṣe náà. Ọwọ́ àwọn agbófinró ilẹ̀ yìí ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn adigunjalè mẹ́rin kan tí wọ́n ṣekú pa ajagunfẹ̀yìntì kan nílùú Àbújá ní ọjọ́ àbámẹ́ta tá a lò tán yìí. Ọwọ́ àwọn agbófinró ilẹ̀ yìí èyún Nigeria Police Force NPF ti ìlú Àbújá tí ń ṣe olúùlú ilẹ̀ yìí ó ti ṣe bẹ́ẹ̀ tẹ àwọn adigunjalè aṣekúpani mẹ́rin kan èyí tí wọ́n ní àwọn náà mọ̀ nípa ikú ajagunfẹ̀yìntì Uwem Ndue èyí tí ń gbé ní agbègbè Sunshine Estate ní ìlú Àbújá. Ẹni tó jẹ́ kọmíṣánná fún àjọ ọlọ́pàá ìlú náà èyún CP Bennett Igwe ó sọ di mímọ̀ fún àwọn oníròyìn wípé ní ọjọ́ àìkú Sunday ó ní àwọn ṣe bẹ́ẹ̀ ṣe ìkọlù táwọn sì ṣe ìwádìí lórí ikú tó pa ọ̀gágun ajagunfẹ̀yìntì náà èyí tí àwọn adigunjalè ká mọ́ ilé rẹ̀ tí wọ́n sì ṣe ṣìbálà ṣìbolo. Ó sọ di mímọ̀ wípé nínú àwọn tí ọwọ́ bá ní afurasí mẹ́rin ọ̀hún ó ní a ti rí Ibrahim Rabiu, Nafiu Jamiu, Aliyu Abdullahi àti Muhammadu Nuhu. Ó ní nígbà tí àwọn ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú àwọn adigunjalè mẹ́rin náà ó ní Ibrahim Rabiu ni ó jẹ́wọ́ wípé lótìtọ́ àti lódodo ni àwọn ti jíngírí nínú olè àti ìṣekúpani ṣùgbọ́n ìkọlù tí àwọn ṣe sí ọ̀gágun fẹ̀yìntì ọ̀hún kì í ṣe pé àwọn máa fẹ́ pa àbí àwọn máa fẹ́ dá ẹ̀mí rẹ̀ légbodò bí kì í ṣe wípé lásìkò tó ń gbìyànjú láti yin ìbọn pélébé ọwọ́ rẹ̀ mọ́ àwọn ó ní òun alára Ibrahim Rabiu tí òun sì gún ní ọ̀bẹ ní ikùn níbi tí ẹnìkejì òun sì gún ní ọ̀bẹ léjìká tí àwọn sì ṣe bẹ́ẹ̀ gba ẹ̀mí rẹ̀. Ó ní àwọn kó àwọn dúkìá rẹ̀ bíi lápútọ́ọ̀pù, ẹ̀rọ ìbánisọ̀rọ̀, owó tí kò níye àti àwọn nǹkan míì bíi aago tí àwọn sì kó sá lọ. Kọmíṣánná ọ̀hún ló ní àwọn kò sùn bẹ́ẹ̀ ni àwọn kò wó lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ èyí tó ran àwọn lọ́wọ́ láti tètè fi páńpẹ́ òfin gbé àwọn mẹ́rin ọ̀hún tó sì ní kò sí àní-àní bẹ́ẹ̀ ni ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí fẹ́ni tó faná ní ìfanáfanṣu pẹ̀lú bó ṣe já sí pé ilé ẹjọ́ báyìí òní ó gbà wọ́n lóǹtẹ̀ tí wọ́n ti lọ ṣe àwíjàre àti àròjẹ̀bi lórí ẹ̀sùn ìpànìyàn èyí tí wọ́n fi kàn wọ́n lórí ikú ajagunfẹ̀yìntì tí orúkọ rẹ̀ ń jẹ́ Uwem Ndukwe tí wọ́n ṣekú pa lólùlù ilẹ̀ yìí tí ń ṣe Àbújá. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí ẹni tó ṣe àkójọpọ̀ rẹ̀ tó tún kà sí ti ìgbọ̀yìn náà ni àyànfẹ́ Elédùmarè títí di ìgbà tátù máa mú ìròyìn míì wá ẹ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí kẹ́ lè rí wa gbọ́ rí wa wò lóòrèkóòrè ẹ ṣé ó dàbọ̀.